Orúkọ mi ni Alhaji Dr. Suleiman Lawal Egbeji Ogbomoso. Ewé tí gbogbo àwọn èèyàn mọ̀ ni ewé ẹmi, ewé igi ẹmi ni àwọn bàbá wa pélé. A máa di igi ńlá o, láti kí mo já ní lórí igi. Èpo ara rẹ̀ wúlò púpọ̀, èso rẹ̀ wúlò púpọ̀. Láìsí igi ṣé mọ̀ pé kíní kan bẹ́ẹ̀ tó ń pè ní òrì ṣé àbọ̀tà kò sí. Èso rẹ̀ ni wọ́n fi ń ṣe. À ń pè Yorùbá pé èso rẹ̀ ní èṣè. Èso rẹ̀ yẹ wúlò púpọ̀. O lè ṣàṣe kí wọ́n tó wá fi ṣe òrì. Ṣé rí èṣè? Ẹ jẹ́ kọ́kọ́ sọ ìwúlò táwọn bàbá wa ń lò fún ní jọ̀hún àná. Kóyìnbó tó dé rárá. Ọlọ́run ti fún àwọn bàbá wa ní òye. Tí obìnrin bá ní oyún, tí wọ́n bá wá wò pé ọmọ yìí iṣẹ́ méjì ní í ṣe. Oyún tó wà nínú ọmọbìnrin yìí. Bóyá níran wọn, àwọn tí wọ́n fẹ́ jẹ́ pé oríṣiríṣi ìran ni máa ń mingù yọ mímí sí mara wọn. Ẹlòmíì àmọ́ bí àbí sínwín tó bá bímọ tán tí kìíní yọ tóró yọ bọ̀ sí lọ́pọlọ. Níran mi ọwọ́ aràn mi tí ó sì máa ṣe gánàkítà. Ẹlòmíì wà tó bá bímọ tán torí ìbẹ́kún yàtọ̀ sí omira. Ẹlòmíì omira ni tó bá bímọ tán omi yọ wà lọ́gbọ́ báyìí láti lé wá báyìí ọmọ tẹ̀lé ni. Ẹlòmíì ìbẹ́kún ni ẹ̀jẹ̀ ìpán ní fi bímọ. Èyí ló léwu jù. Tó bá lọ bímọ sí hospital tí ò ní dókítà gidi ó léwu, ẹ̀jẹ̀ lè pọ̀. Àmọ́ láti dáàbò bo irú nǹkan bá nǹkan mọ́ bá a ṣẹlẹ̀. Wọ́n lè ní orí ọmọ tóbi, wọ́n lè ní ọmọ mẹ́gbẹ̀ẹ́ bọ̀ wá, ọmọ máa kó apá kan ní mú bọ̀ ẹsẹ̀ kan ní mú bọ̀ láti jẹ́ kí irú ọmọ ṣẹlẹ̀. Wọ́n lè nígbà tẹ́lẹ̀ mi rẹ̀ bímọ báyìí, ìyá kan ló jókòó lóṣù ká. Ìní ẹ̀rù gbé hospital wo níjà ìyá mi ò wọlé. Àṣà Yorùbá ni níjọ́ wọn àná bí ẹ bá fẹ́ gbé bí bá fẹ́ bímọ lé àwọn ìyá àgbàlagbà náà ń wo òkè sí nǹkan kan ò sì ní sọmọ náà wọn àwọn bàbá wa dọ́gbọ́n rẹ̀ ni tí wọ́n fẹ́ forogún bọ̀ kò ní ṣeé ṣe tí wọ́n fẹ́ ṣèkà fún kò ní ṣeé ṣe Ọlọ́run mọ̀jẹ̀ wọ́n ṣèkà fún mi ọ́ ṣe pé kọ́ lọ́wọ́ dáàbò bò ọ́ àdúrà ló ṣe o àdúrà Yorùbá nu èsè yìí èsè ẹmi là ń pè tẹ́ bá ti èso ẹmi bá ti bọ́lẹ̀ kódà kí ní ara rẹ̀ a máa jẹ́ tó sára lóore èsè kíní koro táwọn máa tábà jẹ ẹmi tán lára rẹ̀ kíní èsè o làbá ó jò wọ́n fi odidi atari kan kún wọ́n fi eku ẹ̀lírí eku nírin àgbà eku torí eku ẹ̀lírí ó kéré báyìí àwọn eléwé ọmọ ń ta ó ń lọ bá gbogbo eku nírin ọba eku yìí wọ́n fi sí odidi atari kan wọ́n wà jò wọ́n wà gbé fún aláboyún ọkọ rẹ̀ lé fún bàbá ọkọ lé fún ìyá ọkọ lé fún tọ́ba ti lè wọ́n ti lọ tí ó kùnà yóò fi fó ẹ̀kọ́ tútù mu tó bá yẹ pé ibi tí yóò sẹ́kọ̀ọ́ ni kọ́ da inú kó mú mi sílẹ̀ ẹ̀kan náà ni ó lò tọ́mọ bá mú tí ọba múra inú ilé ní òbí sí ayé òṣèlú tó yẹ ìdọ̀ ọsibítù ìwúlò kanu fún èsè kíní ká máa mú àwọn kan lábẹ́ wọ́n ń pè ní dùrọ̀ àwọn míì ń pè ní ìpà a máa mú obìnrin náà tí ó yọ wáyé bí ṣe mọ́kùnrin tọ́kì ìdásọ́bù tí ò nílé wọ́sùn a máa mọ́ fún obìnrin náà èsè yìí náà ni àwọn bàbá wa fi tọ́jú rẹ̀ níjọ́ àná bóò ni wọ́n ti ṣe èso èsè yìí sẹ́rí igi yìí máa ń ní oje lára igi ẹ̀mí yìí máa ń ní oje lára wọ́n wá mú èsè lọ sí di iyì rẹ̀ wọ́n fi àdásá oje tí bá ń bẹ lára rẹ̀ ni wọ́n wá fẹ́ kọ́ wọ́n fi sínú àgbàdá tá a fi sun oògùn yá fi sun egbògi náà sísọ egbògi tàbí ewé tàbí egbò di èédú ẹni pé ká sun ná àwọn bá wà ní wọn níbà ló kọjẹ wọn ní ẹjọ oògùn tabajọ ti di ewé tabajọ ti do oògùn bí wọn ṣe da aláboyún pé ọfẹ ra kù wọn Yorùbá yìí pé yẹn pé alágbónú tàbí kó pè ní ọ̀rẹ́ tó ti gbénú wọn Yorùbá lédè púpọ̀ wọn ní àṣà tábà ti fi oje kọ́bà oje tí wọ́n hàn lára mọ́ àbá wọ́n fi sínú àgbàdá èso bóńbómú wọ́n fi kún ẹ̀pọ̀ náà máa ṣe gbà fún báyìí ni wọ́n fi sí ó di atari kan wọ́n fi sí wọ́n á kó ọṣẹ ìbílẹ̀ ọṣẹ àbúwẹ́ tí Yorùbá wọ́n kò lè lórí wọ́n fi kàn bí lára sí wọ́n wájò ẹni náà bá lọ tó kúnná tán wọ́n bá da díẹ̀ nú àdì wọ́n ti da díẹ̀ nú àdì báyìí ẹni wọ́n mú àfọwọ́ kàn wọ́n máa fi ra ojú bí kíní hùn èyí tí tá a jọ ní ọgbọ́n làwọn bá fi lò omi gbóná ni wọ́n lò ṣùgbọ́n láyé òde òní ọ̀kánjọ́ títí délẹ̀ wàá máa fọ tí èbó lòkó lè tètè yá bó ṣe wú tó náà ni ó sì máa fà
tí ọba ti lọ́wọ́ ayé nu torí méjì ni ẹlòmíì òkú àtọ̀sí ní fà á àtọ̀sí téèyàn jogún lára bàbá ẹ̀ tàbí ìyá rẹ̀ a máa fà á ẹlòmíì sì rèé kò í ṣe bẹ́ẹ̀ ó kó lára obìnrin olóbìnrin ni wọ́n á sì máa fi ṣèyàn kódà tí mọ́ gọ́tà gẹ́gẹ́ ọrùn òun náà àmọ́sàdédé wú á sọ̀rọ̀ débẹ̀ wọ́n á sì máa fi ṣèyàn láyé ẹjọ́ òun obìnrin wọ́n gan tóbìnrin bá bú ọkùnrin wọ́n fi ṣe ni tàbí wọ́n fi tàbùkù ẹ̀ kì í ròyàn kì í táyàn kì í dányàn tọ̀sẹ̀ wá rí èèpo ara Igi Emi téèyàn bá pa ewé tẹ̀ ń wò èèpo rẹ̀ mo débẹ̀ wọ́n tẹ́ ẹ bá pa èèpo rẹ̀ tẹ́ ẹ pa èèpo igi rà tẹ́ ẹ pa èèpo igi ara ó dé èèpo igi mẹ́ta ẹ fi ẹ̀rù tẹ́lẹ̀ à ń pe kíní kan lára ọkà bàbà òun ṣe ọkà bàbà àwọn mi ń pè ní káráńdáfì tẹ́ ẹ bá ti wá tọ́pọ̀ tẹ́ ẹ bá fi kó tẹ́lẹ̀ ẹ dẹ̀ fi kán díẹ̀ sí tí èèyàn bá ṣe àwọn tí máa ń ní àrùn fòníkúfọ̀láǹdé tí wọ́n ń pè ní síkúsẹ́ anemia yẹn tí ẹlòmíràn dàgbà kankan tó rán lọ́rùn ọ̀sán gangan tí wọ́n máa ń gbẹ̀jẹ̀ lọ́sibítù tó ní crisis ara ríro egun ríro ìrora rẹ̀ amọ̀dọ́kan amọ̀ àgbàlagbà ẹni tí ẹ̀jẹ̀ rẹ̀ bá ti jẹ́ SS oògùn rẹ̀ nù ni tí máa ti mú yóò mọ eradicate yóò mọ kó lára rẹ̀ díẹ̀ tí níta bá fi irú ẹ ti wà nítorí àná ti pẹ́ tí òjì ọwọ́ pọ̀ ẹ jẹ́ n ṣàlàyé fẹ́yìn tẹ́ ń gbọ́ mi torí àṣà Yorùbá àti yẹ̀ẹ́lẹ̀ Yorùbá ò níbi tí ó ti tẹ́sí àṣẹwò ẹ̀jẹ̀ pé ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí sọ́dá ṣé wọ́n bímọ aláwọ̀ àbí wọn ò ní bí àmọ́ wọ́n lọ dáfá sí wọ́n lọ́dọ̀ àwọn olóye ṣé àwọn aláwọ̀ lè fẹ́ra wọn bàbá ìyàwó ṣiṣẹ́ lórí ẹ̀ bàbá ọkọ lọ ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n mọ ní alárìnà ayé ìjọ alárìnà ó ti gbó kọ wọn tó lọ wù jẹ́ wọ́n lè fẹ́ra wọn láti bọ̀ tẹ́ wọ́n dà àti mọ́nì ìṣe o àti sùkúù ní ẹni fẹ́ra wọn bí yàbá sọ wọn ò ní gbọ́ bí yàbá sọ wọn ò ní gbà o tó dẹ̀ kọ́ ni wípé àwọn kìnìún yẹn tó bá ti wá wáyé bẹ́ẹ̀ ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù ọ̀bẹ ti gé ní ògè tí a bá ti wá wáyé bẹ́ẹ̀ egbògi rẹ̀ mọ̀ sọ̀hún wọ́n mọ̀ ọmú lágbo ṣé wá rí egbògi Emi egbògi ńlá kan ni egbògi Emi tẹ̀ ń wè tẹ̀ bá ti gé egbògi tó pọ̀ àti egbògi ọ̀pẹ̀lẹ̀ akọ àtabo ni ṣùgbọ́n abo rẹ̀ ní sọ akọ rẹ̀ ò ṣeé sọ lórí afẹ́fẹ́ ó ní àwọn ètò Yorùbá nú ọmọ Yorùbá tí ń gbọ́n mọ́ yóò ti yé ó ní àwọn ètò Yorùbá torí akọ rẹ̀ àbá máa fi gbé arọ dìde láyé àtijọ́ tàbí wọ́n bímọ ní ti rìn tẹ́lẹ̀ kò wá rìn mọ́ ẹsẹ̀ méjèèjì àbá máa fi gbé dìde tàbí ẹsẹ̀ wa ti ń tẹ́ láti pé ó ti ẹ̀ bá wa ní láti ti fura pọ́mọ yìí ó yẹ kó rìn kùn ní wa tí a bá ti ṣe fún báyìí ṣùgbọ́n akọ rẹ̀ ó ṣe é gbàrọ̀ dìde bí wọ́n ti ṣe mérékù lórílẹ̀‐èdè bòmí ní sẹ́ńtírì míì ní sẹ́ńtírì ìjọba Yorùbá náà àwọn bàbá wa tẹ́ wà níbí ìgbà náà àwọn tí wọ́n bá Ọ̀rúnmìlà ló gbà àwọn náà ń gbàrọ̀ dìde wọ́n ń lajú afọ́jú wọ́n ń jókòó dìde bàbá Yorùbá ní ara wọn ní Ọ̀rúnmìlà tí ó bí Ifá Ọlọ́run ṣàánú fún wa bàbá ti mú egbògi tá a sì mú egbògi kejì ní wọ́n sọ egbògi ọ̀pẹ̀lẹ̀ lẹ́mù àwọn àkàlágbò ẹsẹ̀ àpajẹ́ ẹgbọ́n tí mo pè ó ẹsẹ̀ àpajẹ́ kí làwọn wá ń pè lápajẹ́ àparò àwọn òní pàǹkà tó máa ronú lórí ẹ̀ Yorùbá máa dà á pè ní ẹyẹ kan bẹ tán ń pè ní àpajẹ́ ẹyẹ àparò Yorùbá kì í pè láparò ọmọ Yorùbá tí ó bá gbọ́ Yorùbá ni máa ń pè láparò àpajẹ́ kọ́kànlẹ̀ bá yé yín torí mo rí pé èyí tí mo bá sọ̀rọ̀ nulẹ̀ ẹni mọ́mọ́ ti jápajẹ́ ẹyẹ àparò ẹsẹ̀ rẹ̀ méjèèjì láì tẹ́lẹ̀ àgbò lábàákì lágbo lábàá máa mú ẹni bá wà lè mú àgbo tó fi wẹ̀ kí ó tó ní àrùn rọpárọsẹ̀ ọ̀nà jí o kí ìbá ṣàfihàn o eegun rẹ̀ ọmọ lé ni kó làwọn fi tá a bá fẹ́ kì í fọmọdé àyè fi òkúta akọ sí tápọ́bìnrin bá ní òkúta akọ 7 tápọ́kùnrin bá ní òkúta akọ 9 torí eegun ọmọ yóò ti le jù bí ti ń gun orí bẹ́ẹ̀dì ní ọmọ orí àgájọ́ mọ́ bí bá sì èdè bọ́ọ̀lù nǹkan kan ò ní mú eegun rẹ̀ ọmọ lé kókó bó sàgbà àwọn àgbàlagbà náà wọn máa kì í fàgbàlagbà tágbà bá ti ń lọ bí 70 80 yóò ọmọ mú kóṣàkóṣà lè gun lọ́mọ dá kẹ́ bó ṣe jẹ́ o. Nọ́mbà mi ní 082 335 80664 ṣé nọ́mbà mi ní 082 20 40 59 54. Nítorí pé bàbá ní a lọ rèé rà àwọn tí ń ta mí ń tàtàkùtà àwọn míì nù wọn ọ̀dà mọ̀
wọn ò dúró ti ya wọn mọ́ ẹlòmíì ogun ilé ọkọ ìdààmú ilé ọkọ ló ṣẹ̀ṣẹ̀ bá ló ṣẹ̀ṣẹ̀ wà rántí pé àwọn náà ta ẹlẹ́kùn lọ́jà rí ló ṣẹ̀ṣẹ̀ wà bára bẹ́ẹ̀ kí mọ́ mi náà máa ń ṣàgbo gbà bá sọ fún pé màmá rẹ̀ ń ṣiṣẹ́ kan tó ọkọ̀ yóò ṣẹ̀ṣẹ̀ pa mọ́ ti kú kọ yé àwọn ẹgbẹ́ rẹ̀ ní ọ̀sẹ̀ máa kọ̀wé sí ewé jágbá ní ewé kan bẹ àwọn ewé kan bẹ tó jọra wọn lápèjúwe tó lè yé gbogbo yẹn náà fi ṣàpèjúwe òun ni ewé ayáràgbá àti ewé abirikolo ewé méjèèjì tó bá ti gbẹ tó bá mú ẹ lé dàmọ́ èyí táwa fi lọ wá gbẹ pé mo sọ fún yín pé àgbẹ̀ ọdẹ ni bàbá mi ó ń ṣègùn ní kò ní iṣẹ́ méjì àwọn ni wọ́n fi wé hàn wọ́n àti gbò làáfíìrè máa wà fúnra wa